every justification tí olóyè Sunday Igboho tó ń give tí wọ́n bá ní kán lọ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí rè abẹ́rẹ́ olóyè Sunday Igboho ń sọ yí pé I don't just get wọ́n ń sọ yí pé wọ́n ń jíyàn gbé ẹ wá ní káwọn èèyàn kan lọ jíyàn gbé ṣọ́ ní kọ́ wá jí gbé ni àbí kọ́ ní kọ́ wá arrest nígbà tí kí lorúkọ ọmọ Ìbàdàn yìí náà ẹ rán mi létí orúkọ ẹ̀ náà o kí lorúkọ ẹ̀ Funny Thinker nígbà tí Funny Thinker sọ̀rọ̀ sí lọ́jọ́ yẹn kí lẹ́ni kí wọ́n lọ ṣe ẹni kí wọ́n lọ tiẹ̀ gbé wá ni ẹ̀yin ò tiẹ̀ ní kí wọ́n arrest ẹ̀ ẹ̀yin ní kí wọ́n lọ gbé wá ni ẹ mọ bí a ṣe ń threaten lórí fóònù tẹ́ ń sọ fún kí lorúkọ ìkejì ẹ̀ kí lorúkọ ọ̀rẹ́ yìí Aládò tẹ́ ń sọ pé ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ débì báyìí bí sí rí nù abẹ́ ìwà gbà mí. Sunday Igboho ẹ fẹ́ dá ogun sílẹ̀ lẹ́ Yorùbá ẹ fẹ́ dá wàhálà àtàgbà yóò ní ká ẹ fẹ́ dá sílẹ̀ lẹ́ Yorùbá. tó bá yẹ pé Nigeria ń function dáadáa ni if Nigeria is functioning normally Sunday Igboho should be under questioning by now ó yẹ kí wọ́n ti arrest ọ̀gbẹ́ni Sunday Igboho by now. Sunday Igboho lọ dá àwọn ọlọ́pàá tó ń fẹ́ wá arrest Talọlọ́run ọlọ́ dáhùn dúró. Mi ti fẹ́ ṣe fídíò nítorí anything tó bá ti ní ṣe pẹ̀lú security mo máa ń fẹ́ ṣe sùúrù gan. One ẹlẹ́kejì ni wípé mo expect kankan but mo mọ̀ pé tó wáyé fi tọ́ la sọ́tún la àṣẹlẹ̀ yẹn ni màá ṣe mọ̀ bí mi fẹ́ sọ̀rọ̀ ìgbà mi tí mo bí mi fẹ́ sọ gbà báyìí because I don't like a situation kí n ṣe fídíò kí fídíò yẹn go wrong kí wọ́n máa ṣe damage control mi fẹ́. Alákọ̀ọ́kọ́ náà nǹkan tí mo expect pé kí Sunday Igboho béèrè nígbà tó débẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ òun ni pé ẹ̀yin ọlọ́pàá yóò arrest warrant yín dá o or court order tó ní kẹ́ wá gbé tó ń bá ṣe yẹn táwọn people yẹn bá present ẹ̀ á jẹ́ pé wọ́n wà under legal duty. Sunday Igboho ẹ̀yin tẹ́ bá mọ Chief Sunday Igboho ẹ gbọ́ọ̀nù Chief Sunday Igboho gidigidi Chief Sunday Igboho kò ń ṣe gbogbo yẹn ló bẹ̀rù gbogbo tẹ̀ ń ṣe káàkiri yẹn o wàláì làzim kò tẹ̀ sí ẹnìkan tó ní ẹni pé tó lè mọ ẹ̀tọ́ rẹ̀ tí gbogbo tẹ̀ ń ṣeun tí ó wà jẹ́ pé ni ó wà fi wà intimidated in fact ó yẹ kí ojú ó ti gbogbo àwọn tí wọ́n ń sọ wípé ẹ̀yin lẹ lè ṣe ẹ̀yin lẹ lè ṣe ẹ̀yin lẹ lè ṣe sẹ́yìn tẹ́ lè ṣe náà lẹ hinder justice. wọ́n ní a fẹ́ mú Talọlọ́run àwọn kan wá lọ jọ pé ká má mú kíní kan ìjọba fẹ́ mú èèyàn àkọ́kọ́ mistake tọ́pọ̀lọpọ̀ ṣe ni pé kì í jẹ́ pé fẹ́ mú Talọlọ́run torí pé bóyá. gbà tó lóye Sunday Igboho wá dé ẹ̀yin náà wá kó àwọn ọmọ yín débẹ̀ ẹ̀ ń dí àwọn ìjọba lọ́wọ́ ẹ̀kan lérò yìí pé wọ́n á ní kí wọ́n nígbà tí King Dr. Saheed Òṣùpá tí Portable tó ṣẹ̀ lọ́jọ́ sí kìí ṣe àtẹ̀kọ́ náà ti wá gbé tán gbé lọ lọ́rin so ibo ní King Dr. Saheed Òṣùpá wà kìí ṣèkó làwọn àti Portable jọ wà ó ṣe jẹ́ pé Ìlọrin ni wọ́n gbé lọ bọ̀ nítorí pé àbòsí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ní kìí ṣe pé amòfin a kàn máa ń pretend pé amòfin ni so tó bá dẹ̀ ń ṣe gbogbo wọn ò ní sọ anything wọ́n á dákẹ́ wọ́n máa wò gbogbo àwọn bàbá àràbà yẹn náà wọ́n á dákẹ́ wọn ní caution ẹ̀ olóyè Sunday Igboho wọn lè caution ẹ̀ fún nǹkan báyìí ṣé nǹkan olóyè Sunday Igboho fún rẹ̀ just a video kẹ́ẹ̀kan ṣe fídíò yìí pé ẹ̀yin ọmọ oníṣẹ̀ṣe yìí wọ́n tẹ̀ ń ṣe ó yá ó ti tó mi ò fẹ́ gbọ́ pẹ́kẹ́ lẹ́nu yín mọ́ èyí tẹ́ ṣe tó kẹ́ wá kọjú sáwọn mùsùlùmí náà yìí pé ẹ̀yin náà ẹ̀sìn mi agbájá ó sọ́ọ̀fù gbogbo kìíní ẹ wá débẹ̀ ẹ wá ń display and this is the reason why tí àwọn Kwara kan fi sọ pé àwọn ò fẹ́ ìwo ẹkùn níbẹ̀ àdàmọ̀ pé lára kan tó ń bí yín nú ó nìyẹn lè tó já sí pé tí wọ́n bá gbà yín láyè náà ẹ fi máa gbógun ti ẹ̀sìn ni èyí tí ẹ kó rí bẹ́ẹ̀ báwo la ṣe wá fẹ́ tẹ̀síwájú báwo la fẹ́ lọ wájú nílẹ̀ ẹ̀yọ́ wá ń bì báyìí. tẹ́ bá mọ Chief Sunday Igboho ẹ bá wa sọ fún Chief Sunday Igboho pé Chief Sunday Igboho ṣe àríṣọ ọwọ́ ẹ̀ torí pé n tí wọ́n bá fẹ́ nu èèyàn sọ lálẹ́ máa sọ pa fún ẹ̀ ní benefit of the doubt benefit of doubt wo la fẹ́ fún Chief Sunday Igboho on this viral video. Àwọn ọlọ́pàá wá Chief Sunday Igboho as someone claiming to be a leader of a personal and sentimental security agent. Chief Sunday Igboho ìgbà tán wá pé ẹ̀yin ẹ wá débẹ̀ irú iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ kò gbá ń tẹ́ lọ ṣe yẹn ń tẹ́ lọ ṣe yẹn ó wà unconstitutional in tí Chief Sunday Igboho lọ ṣe yẹn ó wà uncultured irú tí Chief Sunday Igboho lọ ṣe yẹn ó wà unmannered ó wà untraditional tí ẹnìkan bá rí ìsàlámù ẹgbà mi ó wọ́n fẹ́ wá gbé mi ní o tí wọ́n tó ń pe ààrẹ lálágbára àbí táwọn èèyàn ń pè ọ́ lálágbára tó wá débẹ̀ lóòótọ́ nítorí ẹ kó o ṣe gẹ́gẹ́ bí ẹni tó ní influence pé ó ní popularity ó wà influential ni pé ẹjọ́ táwọn èèyàn yìí dẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé Chief Sunday Igboho ló dé yìí wọ́n ẹ̀dẹ̀ sá lọ wọ́n dúró bolẹ̀ ti wá ibi báyìí láti wá ẹ jẹ́ rí ID card yín in tó dáa tó yẹ kí Chief Sunday Igboho ṣe ni pé
bench warrant tí a fi ní kẹ́ arrest ẹni ìdá táwọn ọlọ́pàá bá fi hàn gẹ́gẹ́ bí interview sọ fún inú wípé when someone is unprofessional it is very essential in anything you want to do to be you know to know what you want to do. Ó wà unprofessional of Chief Sunday Igboho láti rí àwọn ọlọ́pàá kọ́ wá rí pé ọlọ́pàá ni wọ́n lóòótọ́ kọ́ wá rí pé wọ́n ní bench warrant of arrest lọ́wọ́ kọ́ wá sọ wípé o máa obstruct arrest yẹn. The best thing tó yẹ kí Chief Sunday Igboho ṣe tó bá jẹ́ wípé ẹni tí kò wà sentimental ò ní wípé ok wọ́n lágbájá yìí máa tẹ̀lé wọn lọ gbogbo agbára tá a bá ní àṣà nítorí pé ìyẹn ni wọ́n ń pè ní pé èèyàn ran òfin lọ́wọ́. So Chief Sunday Igboho ran òfin lọ́wọ́ rárá ń tẹ̀sẹ̀ yẹn ipa kíní tẹ́yìn gbé kalẹ̀ yẹn irú ẹkùn tẹ́ gbé kalẹ̀ yẹn ní agbára kankan lórí àti dín tó bá jẹ́ official assignment ti àwọn ọlọ́pàá lọ́wọ́ àbí sọ́jà àbí custom àbí navy àbí any àwọn tó bá jẹ́ security personnel tó jẹ́ ti state tó jẹ́ ti country tó jẹ́ ti ìlú ló ní ọlọ́pàá federal government ló ní ọlọ́pàá Chief Sunday Igboho ení nìyẹn ẹ tako òfin ọlọ́pàá òfin tó fún àwọn ọlọ́pàá ní agbára section 214 yẹn ti tako nínú constitution wa ok ẹ tún wá gbàgbé wípé ẹ tún wá tako judiciary Chief Sunday Igboho tako judiciary náà tí a bá fi lè sọ wípé wọ́n issue ìwé láti kóòtù dandan ni kí gbogbo ẹni tọ́rọ̀ bá kàn kó mọ̀ wípé òfin ni òun bá deal tó bá wá ní influence kan tó fẹ́ lò àbọ̀ ní agbára kan tó fẹ́ fi gbálẹ̀ Chief Sunday Igboho kò yẹ kẹ́ ẹ wà nípò ẹni tí ó dí iṣẹ́ tí àwọn ọlọ́pàá wá ṣe lọ́wọ́. Chief Sunday Igboho ẹ má gbàgbé wípé ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín ọmọ kan jò ní ó kàn sọ̀rọ̀ asádà sí yín wọ́n kàn sọ̀rọ̀ tí ẹ̀ láìkì sí yín ẹ̀họ́n tí ní ìtẹ́ sọ pé wá gbé wá bá mi nísìnyìí tó bá wá gbé wá bá mi nísìnyìí ìmọ̀ tó lè ṣẹlẹ̀ Chief Sunday Igboho kí lè fẹ́ sọ̀rọ̀ ayín dà sí wa ní ọrùn nílẹ̀ Yorùbá Chief Sunday Igboho ok ṣé ẹ ti lágbára ju ọlọ́pàá lọ Chief Sunday Igboho ṣé ẹ ti lágbára ju òfin lọ Chief Sunday Igboho ṣé nítorí pé ìjọba àpapọ̀ tẹ́ ẹ ló ti fún lágbára ìlú ẹkùn yìí ṣé ńlá fi ní rí mú mímọ́ ṣé ńlẹ́ fi wá ga ju òfin lọ Chief Sunday Igboho. Chief Sunday Igboho federal police lẹ ṣe báyìí sí o tá a bá wá ní state police ńkọ́ Chief Sunday Igboho àwọn ọlọ́pàá dé wọ́n lọ sí Ẹlẹ́yẹlé àbí headquarter wọ́n lọ sí nearest police station wọ́n lọ sọ fún àwọn tó wà bẹ́ẹ̀ wípé tọ̀ a ní bench warrant lọ́wọ́ o láti arrest èèyàn báyìí o àwọn ọlọ́pàá yẹn ò sọ pé ká má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn wá ń torí pé ẹ ti lágbára lójú ara yín ẹ lágbára lórí gbogbo èèyàn ẹ wá lọ níwọ̀n gbọ́dọ̀ gbé Chief Sunday Igboho ẹ ṣe agbára ló ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá mọ̀ sà ẹ wá tún mú fóònù ẹ wá ń pe àwọn ọ̀gá ọlọ́pàá ẹ wá ń pè wọ́n ẹ wá jẹ́ kí wọ́n gbé sórí social media ẹ ti fẹ́ fún àwọn èèyàn míì náà ní ọwọ́ wípé wọ́n máa resist the arrest Chief Sunday Igboho àgbàlagbà ajá ò kí ń bá wọn jẹ́ a gbà pé ẹ fara mẹ́lẹ́bọ yes ẹ fara mọ́ ẹlẹ́bọ torí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó já mọ̀ pé ibi tẹ́ ẹ belong sí nìyẹn influence tẹ́ ẹ fẹ́ lò yẹn ẹ bá tí mọ̀ ṣe báyẹn Chief Sunday Igboho ẹ disgrace judiciary Chief Sunday Igboho ẹ disgrace àwọn ọlọ́pàá àwọn agbófinró Chief Sunday Igboho ẹ gbàgbára lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Chief Sunday Igboho ẹ gbàgbára lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Chief Sunday Igboho ẹ lágbára kankan agbára ti bí ìgbà tíjọba ò tí yọ̀ǹda fún yín ẹ̀yin náà ń gbọ́ káàkiri ayé ni agbára ogun kankan táwọn èèyàn ń sọ pé ẹ ní nkọ́lẹ̀ ń lò ok nígbà tí ìjọba mú ẹ̀yin náà mọ́lẹ̀ ẹ lágbára ẹ lè fòkú níbi tíjọba mú yín mọ́ ìgbà tíjọba mú yín mọ́lẹ̀ ẹ lágbára ẹ lè dàfẹ́ rí ẹ lè dọ́fẹ́ Chief Sunday Igboho ọwọ́ péjọba ọ̀rọ̀ sí yín lẹ̀ ọwọ́ péjọba ọ̀rọ̀ fẹ́ atẹ́gùn sí pé a ti fún ọ lágbára
o lè máa ṣe irú ẹkùn rẹ ṣé irú ẹkùn yẹn níta wá fẹ́ máa fi ṣe ni pé kẹ́ ẹ máa fi tẹ òfin lójúmọ́lẹ̀ Chief Sunday Igboho ẹ wá ń dí àwọn ọlọ́pàá lọ́wọ́ láti lè ṣiṣẹ́ wọn ẹ wá mú fóònù lójú gbogbo ayé ẹ wá ń pe CP ẹ ń pe gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ Chief Sunday Igboho ẹni táyé bá ń yẹ kó máa rọra ayọ̀là kéré fi sẹ́ni tàn ẹ wá ń pariwo ẹ wá ń sọ mo ti sọ fún CP Kwara yẹn who are you to be addressing our police officers like that? Commissioner of Police for that matter, Chief Sunday Igboho, it is uncalled for. That is unconstitutional. It is unmannered. It is uncultured. Wàláì tàláì kò bá ìwọ ọmọlúàbí mu. A mọ̀ pé ìjọba fún yín lágbára. Ìgbà tí ìjọba ò tí ì fún yín lágbára, Chief Sunday Igboho, ẹ̀yin náà ò tó bẹ́ẹ̀. Gbogbo agbára táwọn yẹn fi ń ròyìn yín yẹn, ẹ̀yin náà mọ̀ pé scam ni now. Ẹ mọ̀ pé fake ni. Kò ń ṣagbára yẹn lèyẹn lè lò lórí ọ̀rọ̀ òfin. Ṣùgbọ́n torí pé ìjọba ti wá ẹ ti wá ní ìjọba ti fún yín láàyè o àwọn bàbá ọba kan wọ́n ti gbà yín láàyè o ṣé táwọn bàbá ọba ní kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa tẹ òfin lójúmọ́lẹ̀. Chief Sunday Igboho ẹ má gbàgbé wípé gbogbo àwọn ọba tẹ̀yìn wá ń sọ wípé wọ́n fún yín lágbára yìí ọ̀ndà òfin làwọn náà wà o kódà ọ̀ndà òfin local government ni wọ́n wà sáwó. Chief Sunday Igboho ẹ wá tẹ ẹ dọ̀tí ọlọ́pàá Nigerian police ẹ dọ̀tí wọn ẹ yẹ̀yẹ́ Nigerian police Chief Sunday Igboho ẹ disgrace judiciary Chief Sunday Igboho in the name of pé ẹni personal and individual security operative ẹ wá yẹ̀yẹ́ police officer ẹ yẹ̀yẹ́ judiciary ẹ intimidate wọn ẹ dí wọn ẹ dá wọn lọ́wọ́ kọ́ ẹ jẹ́ wọn lè ṣe in tó fẹ́ ní kí wọ́n ṣe wọn wá illegally now tó bá jẹ́ pé Chief Sunday Igboho tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn tó yẹ káwọn tán wáyé wọ́n wá ṣiṣẹ́ ìlẹ́gà lẹ́wọ́ bá wa mú wọn àbálẹ̀ káre ẹni torí ẹ̀ bá pé tó mọ tí ń jófin kankan ò gbọ́dọ̀ sọ pé ẹ káre lórí tẹ́ ṣe yìí èyí tá a bá sọ pé ẹ káre ni pé káláwọn ọlọ́pàá yẹn awúrúju ni wọn ò ní ID card lọ́wọ́ wọn kì í ṣe ọlọ́pàá wọn ní bench warrant lọ́wọ́ ìwé court wọn ní lọ́wọ́ gbogbo aná làbá máa kan sára sí pé irú ẹkùn for life irú ẹkùn for life but irú ẹkùn yìí ẹ ti misuse ẹ Chief Sunday Igboho wọn ò tí ì dìbò wọn ò tí ì ṣe báyìí lẹ́yìn intimidate wa báyìí ṣé Chief Sunday Igboho tó lè lọ lójúkọ ọlọ́pàá tó lè lọ tàpá sí judiciary báyìí ẹ dákun ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tá à ń sọ àwọn ọba yìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ làwa ń sọ àwa ń sọ̀rọ̀ rule of law àwa ń sọ̀rọ̀ rule of law Chief Sunday Igboho tako section 214 tó fún ọlọ́pàá ní agbára nínú constitution Chief Sunday Igboho tako Police Act ní 2020 tó fún ọlọ́pàá ní agbára Chief Sunday Igboho tako section 1 subsection 1 of 1999 constitution as amended tó sọ fún wa wípé ọba ni ọ́ o olórí ìlú ni ọ́ o olórí ẹ̀sìn ni ọ́ o olórí orílẹ̀-èdè ni ọ́ o gbogbo wa pátá òfin tí wọ́n bá ti ṣe ó jù wá lọ Chief Sunday Igboho claim fún gbogbo wa lẹ̀ Yorùbá wípé àwọn ju òfin lọ nítorí pé láti lè obstruct ọlọ́pàá wípé kọlọ́pàá ó má ṣiṣẹ́ wọn nígbà tí è ṣe pé ẹ rí wípé fake policemen ni wọ́n Chief Sunday Igboho you knew that those people were not fake policemen torí ẹ padà pé àwọn tẹ́ ẹ gbà pé ẹ lágbára lọ́dọ̀ wọn Chief Sunday Igboho ẹ wá ń tẹ̀lé yẹn bàṣù ẹ wá ń jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé agbára yẹn ń bẹ pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe ń pe commissioner lẹ́ ń pe CP bẹ́ẹ̀ ṣe ń pe CP lẹ́ ń pe DPO àbí Chief Sunday Igboho sẹ́yìn lálágbára oko tí wọ́n máa ń fìdí ọ̀pẹ rorin ni ok ẹ wá ń padà ń sọ wípé mo ti sọ fún CP Kwara State wọ́n bá inú kọjá o ẹ wá ń pe àwọn ọlọ́pàá ní kidnappers Chief Sunday Igboho kí lẹ̀ ń pèntì Nigerian police yìí kí lẹ̀ ń ṣe yìí Chief Sunday Igboho kí ni tẹ́ ń ṣe léyìí fún ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé agbára ogun ọ̀ka ogun tẹ́ ń ṣe wọn agbára àjọba tẹ́ ẹgbẹ́ mi lélẹ̀ lò. ẹ̀yin wọ́n ti invite èèyàn ní court for past 1 week kò dáhùn ẹ̀yin ìgbà yẹn náà ló tún wá bọ́ online tó ń ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ ẹ̀yin wà bẹ́ẹ̀ caution ẹ̀ kí ló dé tábò sí pọ̀ báyìí náà tẹ́mi kan fúnra mi bá sọ̀rọ̀ jù báyìí sìn ẹni kọ́ wá gbé mi lẹ́kọ̀ọ́ kí ló dé tá like àbòsí I don't get
ẹ̀yin náà wá wà ń bẹ̀ ẹ wá ń pè nítorí pé ẹni connection ẹni cp ẹ wá ń sọ yí pé ẹni wọ́n ń jiyàn dé ń gbàdàn wọ́n ń jiyàn gbé bandit wà ṣọ́ni tó bá jẹ́ pé bandit ni wọ́n ṣé wọ́n á dúró tó bá jẹ́ bandit ni wọ́n ṣẹ́yìn náà subhanallah alábòsí pọ̀ alábòsí dẹ̀ ni kò ní jèrè láyé àti lọ́run I won't say more than that.